ọmọ Yorùbá, ìròyìn ayọ̀ rèé o, ìròyìn ayọ̀ rèé. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé a yẹsẹ̀ lójú ọ̀nà tá a wà. Mo tún dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé mi ì padà lẹ́yìn olóyè Sunday Igboho. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé mo láyọ̀ ọkàn, mi ì jẹ́ kí ìkónìkan kó wọ̀ mí lójú. Ọmọ Yorùbá, bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́, àwọn National Association of Nigerian Students wọ́n ti declare support fún olóyè Sunday Igboho, like open support with press release. Gbogbo àná la rí ìgbà tó lọ sí gbogbo nǹkan kọ́ ló máa gbé sórí afẹ́fẹ́. Gbogbo ala rí ìgbà tó lọ kí bàbá wa olóyè Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà. Owó bàbá Dámì, ẹkùn ọkọ Fúlàní, àjànàkú kọjá mo rí nǹkan fìrí, tàbá rí kánà rírin. Àwọn bàbá yìí, wọ́n ṣe àwọn búrọ́dà wa yìí, wọ́n jẹ́ ká mọ̀ wípé àwọn ọmọ olóyè Sunday Igboho. Ibi tí inú wa ti ń dùn, tí ara wa ti ń yá, ibẹ̀ ni Àtíkù bá orí burúkú tiẹ̀ jáde wá o. Ṣáwa la rán kó máa sunkún ni? Àwa la kọ́ ń pé kó máa ṣìṣe, kó máa fẹ́ẹ̀lì kiri ni? Àbọ̀wọ̀n ò mọ̀ nǹkan tóun ti ṣe fún Nàìjíríà. Àtíkù kò mọ damage tó cause fún Nàìjíríà. Abẹ́wàá gbà mí ni. Wọ́n wá ń sunkún káàkiri kóun gbọ́dọ̀ wọlé kíníkan. Ṣé a normal reasonable woman become máa dìbò fún Àtíkù ṣá? No, ẹ sọ fún mi. Ẹ mọ àrà t'Àtíkù dá nígbà tó wà ní Comptroller General of Custom. Ká gbé ẹsẹ̀ ẹgbẹ́ kan. Ẹ mọ àrà tó tún dá nígbà tó jẹ́ Vice President of Nigeria tó wà London bàbá Ọbásanjọ́. Gbogbo alágbọ́n tí bàbá Ọbásanjọ́ sọ nípa Àtíkù náà. This the same Àtíkù. Ó wá ń padà wá. Bóun ṣàfẹ́ jẹ president Nàìjíríà dandan. Bógo ti ń jẹ tọ́lọ́run kò ní gbóòórùn ẹ̀ débi tó máa jẹ́. Torí wà àwọn èèyàn báyìí tó bá jẹ president, wọ́n á ba ilé jẹ́, wọ́n á bọ̀nà jẹ́. Ó máa wọ́ọ̀sì ju bàbá Tinubu lọ. Mo ní àwọn nǹkan méjì kan tí mo lè sọ kẹgbọ́ tẹ́ máa fi mọ̀ wípé kò sọ́nà bẹ́ẹ̀. Alákọ̀ọ́kọ́, kò ń ṣe president ni problem ti Nàìjíríà ni. Nigeria is designed not to work. System, foundation tó build Nigeria lè, wọn ò build ẹ̀ pé kó ṣiṣẹ́. Wọn ò build ẹ̀ pé kó ṣiṣẹ́, kó progress. Wọ́n build ẹ̀ káwọn kan lè máa fi cash out, and they are still cashing out up to tomorrow. Ẹ wo problem ńlá t'Àtíkù kó bá Nàìjíríà. A sì wá ní rabaraba ẹ̀ yìí. Òun kó generator wọlé, òun ṣe a lot of things tí ó lè jẹ́ kí orílẹ̀-èdè kó ní ìlọsíwájú. Ó wá fẹ́ jẹ president, abo ti jẹ́ ni. Torí kò fẹ́ jẹ́, ó lọ fẹ́ Yorùbá, ó fẹ́ Igbo, ó fẹ́ Hausa. Ẹnu tó mẹ́ta ìlàṣírí tú pé Fúlàní ni. Wọ́n ní Kàtálà ló máa ń gbé àbí kọ̀ọ̀kan. And that Kàtálà, orúkọ tí wọ́n dá yẹn, ó means olórí Fúlàní. Tó túmọ̀ sí wípé òun gan bàbá Fúlàní ni. À ń sọ pé àwọn Fúlàní ń pa wá, wọ́n ń jí wa gbé, wọ́n ń ṣe oríṣiríṣi pẹ̀lú wa. Ìwọ tó jó lórí wọn, ó wá ń sáré láti jẹ president lé wa lórí kó lè gbèjà àwọn èèyàn ẹ̀. Ibi tí mo ti mọ̀ pé eléyìí ò lè jẹ president láéláé ìgbà kan. Ibi tí mo ti mọ̀ pé eléyìí kò lè gbóòórùn ẹ̀ ni wípé tẹ́ bá rántí kankan tó ṣẹlẹ̀, wọ́n pe ọ̀bọ kan ní Kàbírù Sókótó tó pa Deborah. Tẹ́ bá rántí dáadáa, tó dáná sun Deborah ní Sókótó, tí gbogbo wọn wà ní school, WhatsApp group tó wà, wọ́n wá ń ṣẹ̀dá àwọn nǹkan tó wà religious. Ọmọ ẹ̀dẹ̀ sọ fún wọn pé this is not a religious platform.
mi ì mọ̀ bí òun ni àbí platform yẹn àbí kankan but ó ṣá nǹkan tó ṣe yẹn ó perform official duty ẹ̀ ni bóyá be the group coordinator or so I don't know. Only this is a reading platform. This is where we rub mind to read together, not to promote any religion. Kò sọ jù bẹ́ẹ̀ lọ o. Ọba ní kó mọ ìwà kó mọ at the end of the day. Wọ́n dẹ̀ trade ọmọ yẹn. Trade lásán o. Wọ́n sọ̀kò pa wọ́n lè dáná sun lóye. Nígbà tó máa sọ lọ sọ bọ̀, ọ̀nà ń bú ànàbí, ó ń bú Ọlọ́run. Ànàbí ò wá lè jà fúnra ẹ̀. Ìwọ ló fẹ́ máa jà fún ànàbí. Ṣé orí pọ́n fọ sọ́nà ọpọlọ ẹ? This the same article bó ṣe rí kinní yẹn ó ti gbàgbé pé Fúlàní lòun. Ó kàn pariwo síta ni pé ń tó ṣe yóò dáa ẹni tó ṣe léyìí wọ́n gbọ́dọ̀ bring it to book wọ́n gbọ́dọ̀ dí pẹ̀lú ẹ̀ wọ́n gbọ́dọ̀ ṣe gbá wọ́n gbọ́dọ̀ ṣàwo. Ó ti lọ kọ so many things tó yẹ kó kọ gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara. Ó ti kọ sórí Twitter page ẹ̀ àtàwọn social media ó kọ síbẹ̀. Àwọn Fúlàní yẹn wọ́n wá sí comment section pé tí ó bá gbé kinní ìwálẹ̀ àwọn ò ní dìbò fún n kó ti lùsì fóòtù àwọn ó ti ṣe ó lè believe pé ẹni tó fẹ́ jẹ president Nàìjíríà ó dẹ̀ mú post yẹn ó dẹ̀ gbé wálẹ̀. Ó ń jẹ́ ká mọ̀ wípé president tóun fẹ́ jẹ fún ara òun ni kò ń ṣe láti gbèjà ìlú tàbí láti protect àwọn ọmọ ìlú. Because if he is a good leader kò ní tìdìtì but torí pé ó ní ohun tó ń wá lọ sí presidency kò ń ṣe kó fẹ́ wá jẹ́ kí Nàìjíríà better torí tó bá yẹ pé ó wá of the betterment of Nigeria kò ní gbé post yẹn wálẹ̀. Èèyàn ẹlẹ́ran ara wọ́n dáná sun tí gbogbo ayé dẹ̀ rí tó sọ̀kò pa all in the name of pé ó ń bú Ọlọ́run wọn ó ń bú ànàbí ó bú gbogbo ẹ̀. Nísìnyí báyìí èèyàn mélòó lẹ fẹ́ pa báyìí? Ẹ wo iye àwọn tó ń sọ no to Islam no to kíní ọ̀rẹ́ nìkan ẹ sọ fún mi mélòó ni wọn lè dààmú tí wọn ní ná ti yín bàjẹ́? Iye yìí tẹ̀ ń ṣe tẹ̀ ń enforce kíní yẹn ni mò ń sọ o. Àtíkù ó sọra ẹ̀dẹ́ ní yẹpẹrẹ ó sọra ẹ̀dẹ́ tí ò jẹ́ nǹkan kan. Ó túmọ̀ sí pé tó bá di president táwọn Fúlàní bá pààyàn gan kò ní lè sọ̀rọ̀. Ó túmọ̀ sí pé tÁtíkù bá jẹ president táwọn Fúlàní tó bá mú odindi ìlú kan tó dáná sun á dákẹ́ á máa wù ní. Àbí mo parọ́ ni? Ó túmọ̀ sí pé kò lè rí ìdí wa. It means he's not a leader. Ìwọ olórí burúkú tó pera ẹ ní aid Àtíkù. Are you part of the terrorists? Ìyẹn ìwọ tó pera ẹ ní Àtíkù aid tó ń tákù sí Sunday Igboho. Èèyàn sọ pé nǹkan tó ń ṣẹlẹ̀ yìí wọ́n fẹ́ fi ba ìjọba bàbá Tinubu jẹ́ ni. Ta ni ò mọ̀ wọ́n fẹ́ fi ba ìjọba jẹ́ ni? Ṣèbáwọn kan lọ́wọ́ àǹdí ẹ̀. Ṣé olóyè Igboho máa ń náà sọ bẹ́ẹ̀ mọ̀ ni? Àkọ́kọ́ fẹ́ pa àtiwọ́ àti gbogbo àwọn èèyàn yìí ni. Ẹ fẹ́ ṣòfò ayé ni. Tó bá jẹ́ pé àwọn ẹbí ẹ ni wọ́n pa bọ́jẹ́ pípa òun ní Ọ̀yọ́ state ṣé wàá dákẹ́? Ìwọ tó ń pe ẹ ní aid Àtíkù yìí. Ó fẹ́ jẹ́ káwọn alálẹ̀ ìwà kan gba ojú lọ́wọ́ ẹ kọ́ gbẹnu lọ́wọ́ ẹ ni. Ojú tó fi ń kà kan àtẹnu tó fi ń kà kan. Ó fẹ́ káwọn tó ní ilé ayé kọ́ sọ́dọ̀ tá ẹ ni. Wọ́n ṣépè fún ẹ ni. Ìwọ ń call attention DSS nǹkan sọ́mọ olóyè Igboho nítorí pé wọ́n sọ pé àwọn tó ń ṣe fáwọn èèyàn mọ̀ wọ́n kíníkan. So ó dẹ̀ mélòó tó sọ́mọ DSS kọ́ mú àwọn ọmọ yín tó pààyàn ní north. Àwọn tó wọnú tó wá jẹ́ àwọn ọmọ kó lọ́yọ́ state ó díẹ̀ mélòó tí ìwọ olórí burúkú tó ń sọ̀rọ̀ yìí àtọ̀gá Àtíkù ó díẹ̀ mélòó tẹ jáde tẹ condemn nǹkan tí wọ́n ṣe. Ká tẹ̀sán pé Yorùbá láwọn yẹn kò kàn yín àwọn ọmọ northerners tó lọ ń kó ní school tó ń ṣe gbogbo ẹ̀ mélòó níwọ wèrè yìí ti condemn tó torí nǹkan tó máa jẹ tí ò jẹ́ onílàkàì. Ìgbòho wà ní tó máa sọ tó máa lóhùn sọ bẹ́ẹ̀ mọ̀ ni ó fẹ́ ráre ayé ni.
Ìgbòho wà ní ṣé Ìgbòho wà nù mi sọ bẹ́ẹ̀ mọ́ ni Awíkonko lójú ọlọ́rọ̀ ni bàbá mi Olóyè Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà ní sórí gbogbo yín. Ìgbòho wa kéré ni mélòó nu yín ló lè mú Ìgbòho mélòó nu yín ló lè mú tẹ bá tó gba tí aláya bàbá yín tẹ bá tó gbangba sùn lọ yẹn ẹ jáde tán ẹmẹtọ pé Ìgbòho ní ṣe bẹ́ẹ̀ mọ́ ní sóríire. Ó dẹ̀ mélòó tí wọ́n wèrè tó ń kọ́ndẹ̀mù kan táwọn olórí burúkú tẹ̀ ń pè ní bàbá tí wọ́n ṣe ní north ó dẹ̀ mélòó tó kọ́ndẹ̀mù ẹ̀. Sọ fún mi ó dẹ̀ mélòó tó torí nǹkan tó máa jẹ tí òjò nílà káì ilé Yorùbá ló ń pe bí abẹ́wà gbà mí ni ìyàn àyìnlá ilẹ̀ Yorùbá ilẹ̀ Yorùbá la wà yìí àsìyàn Haúsá tẹ bá máa ṣorí burúkú yẹn ṣe síwájú ìpè ń já yìí ni Ìgbòho ló bá ti ń jẹ́ pé kẹ máa fail every time ni ṣé Ìgbòho ló ń fail ọ̀gá Àtíkù ni Ọlọ́run ti mọ orúkọ tó máa dà ní òsì jẹ́ kó wọlé látijọ́ yìí. Ọmọ Yorùbá ẹ má jà make the same mistake ta make nípa Buhari. Ọmọ Yorùbá tá bá ti rí wípé Nàìjíríà ò tí ì pè n tó sì wà ń ta ìṣẹ́ rí kò sí nǹkan méjì táwọn Fúlàní tó ṣe ń ṣe orí burúkú tí wọ́n ń ṣe yìí tó ń rán àwọn èèyàn kan lọ máa pààyàn kó máa sùn oríṣiríṣi tó ń rán àwọn Fúlàní kó máa lọ ṣe all sorts of dirty jobs wọ́n ṣe láti fi ba ìjọba bàbá Tinubu jẹ́ just like bó ṣe ṣe fún Jonathan tí ó gba ètò ògbé tí Buhari bá dé bẹ́ẹ̀ áńgẹ́lì ló dé nígbà tí Buhari dé bẹ́ẹ̀ òfò àti àdánù ló jẹ́ fúnlẹ̀ Yorùbá ṣèbóhùn làwọn èèyàn pariwo sí pé kí Jonathan máa bọ̀ padà nígbà tí Jonathan kúrò ńbẹ̀ tí Buhari bọ́ síbẹ̀ ìgbà yẹn la mọ̀ wípé èṣù téèyàn mọ̀ ó sọ̀dọ̀ áńgẹ́lì tọ̀hún ró ìjó ìdìdì lọ tó túmọ̀ sí pé ilé ayé tá mọ̀ yìí tá ń gbádùn tá ń ṣe ìrìkẹ́ tá ń ṣe gbogbo ẹ̀ ó pè wá ju àlùjọ náà tó promise wa lẹ́yìn tá a bá kú lọ ẹni tó bá sì ti kú kò mọ̀ kankan mọ́. Stop the brainwashing. Wèrè lẹ́pẹ́ gbogbo wa ní ọmọ Yorùbá làwà àwọn ṣe Fúlàní kẹ́nì kankan má dúnkokò mọ́ Olóyè Sunday ẹ fẹ́ ṣòfò ni ṣé Ìgbòho fọ́ fún yín ni àbáwá tájọ́ mọ̀ Ìgbòho la fọ́ fún yín ni Ọlọ́run máa bà ti gbogbo yín jẹ́. Ọmọ Yorùbá ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní kọ́ sí comment section wípé ìwé ẹkún have come to stay kò sí nǹkan méjì àwa la mọ̀ tá à ń gbọ́ wọn ò fẹ́ jẹ́ kí ìwé ẹkún operate because wọ́n mọ̀ pé tí ìwé ẹkún bá operate that is the end of insecurity in Nigeria. Yes ọmọ gbọ́dọ̀ fẹ́ bí wọ́n kọ̀ lójú ẹ̀mí wọn lẹ́yìn wọn ìwé ẹkún máa operate nígbà ayé tiwa because kò ń ta fẹ́ nìyẹn. So easy káwọn àgbàgbà kàbá olórí burúkú wọn tó kóra wọn kiri kọ́ tó máa sọ pé àwọn ò fẹ́ ìwé ẹkùn bọ̀ àwọn faramọ́ gbọ́dá security allegedly. Ó ní táwọn ọmọ pé Ìgbòho ò ní gba negotiation ọmọ pé Ìgbòho ò ní fojú fún anybody tó bá rí forest gbogbo wọn ló máa tú àṣírí wọn síta. Ó mọ ojú Ìgbòho ti rí ni orí tó ti rókù tó ti rọ́ṣà ó wá fi ń wé tiẹ̀ tó kàn ń wé ju etílé ní ṣoríire àwa la kó bá yín ni. Tí ó bá ṣe pé àìfinipé ní àìfihàn péyàn tí ó bá ń ṣàwọn bàbá wa tí wọ́n fún wa lọ́rọ̀ sọ irú àwọn eléyìí kẹ̀ kábíyèsí Elédùmarè ìyàwó Àtíkù kan jáde ní bàbá ìyá Èkó ó jáde láìpẹ́ yìí kò sí nǹkan tí ò sọ sí bàbá Ọbásanjọ́ tán. Bàbá Ọbásanjọ́ àwọn bàbá wa ni wọ́n fún wa lẹ́nu ọ̀já lẹ́nu ọ̀rọ̀ táwọn bàbá wa tó bá yẹ kí wọ́n ṣe nọ́mà wọ́n dúró tán pẹ̀lú wa ni kò ń ṣerú àwọn eléyìí lábàá ṣe mọ̀nàmọ́ná sí wọn. Tó bá gbọ́ ohun tí ìyàwó Àtíkù sọ sí bàbá Ọbásanjọ́ mo gbọ́rọ̀ ẹ̀rẹ́ gbọ́dọ̀ pé báwo ni ìbá ṣe dáa tó bá jẹ́ pé àwọn bàbá yìí wọ́n dúró tàwa ọmọ wọn
báwo ni ò bá ṣe dá tó táwọn bàbá yìí tó bá yẹ kó wọ́n nífẹ̀ẹ́ àwa ọmọ wọn kí ìfẹ́ wa wà lọ́kàn wọn, àwa la máa jà fún bàbá Ọbásanjọ́. Kó má dàbí pé àhesọ ọ̀rọ̀ mi pọ̀ jù, ẹ jẹ́ n wò tí bá lè play video yẹn fún yín. So now mo ti fẹ́ play audio yẹn báyìí, mo fẹ́ kí gbogbo wa jọ gbọ́ nǹkan tí àwa Àtíkù sọ kó tó di pé à ń bọ́ sí ojú agbami gangan. Bóyá let's go now. Bàbá Ọbásanjọ́ ẹ káàárọ̀, ẹ kú ojúmọ́ o. Ẹ kú ètò rìkíṣí tẹ̀ ń dì káàkiri, ẹ kú ètò. Ẹnlẹ́ Ọlọ́run á san yín lẹ́san gbogbo ohun tẹ́ ẹ ṣe. Lóòótọ́, Kí láti kúrò àníbà ní ọmọ fẹ́ bí níbẹ̀ rẹ̀? Ṣé wọ́n bí sódò mẹ́ta ni? Wọn fìyàn ṣe wáìtì lẹ fi ṣe wáìtì, ó dẹ̀ ń tẹ̀lé yín ẹsẹ̀ méjèèjì. Ìgbà káwọn gómìnà àgéǹsì yín, ṣègbọ́n ló ti kóhùn fẹ́ bì fún ẹ̀yìn. Ẹ̀yin ò dẹ̀ fẹ́ sowó síbi tán ọba tó ọ̀rọ̀ ẹ̀dùn tó ọ̀tà lọ ni. Ó dẹ̀ ti bẹ̀ yín. ó ní sọ̀rọ̀ ìjú tó tàn lọ ní tẹ́ bá rántí nígbà tí bàbá Ọbásanjọ́ wà sí president lọ́sẹ̀ méjì, bàbá Tinubu fẹ́ ṣe ẹlẹ́kẹta. Opportunity àti ṣe ẹlẹ́kẹta wà fún Ọbásanjọ́ nígbà yẹn. Wà Àtíkù ó lọ bá àwọn northern elders, ó lọ bá àwọn Fúlàní kápá bíi tiẹ̀ tó jọ jágbàgbà àwọn Fúlàní, wọ́n ya ìbò lọ́wọ́, wọ́n bojú Ọbásanjọ́ jẹ gan. So bàbá Ọbásanjọ́ náà lè ka sára, bàbá náà ti wá dúró pé káwọn bá wà láyé o Àtíkù lè jẹ president. Ó fi sáìbẹ̀ yóò kó òun bẹ̀ yóò kọ́ náà bẹ̀ yín. Sọ́nà ni yín ni. Lẹ́yìn àpọ́nlé àbùkù lọ́pọ̀ àbùkù mo fẹ́ fi kàn yín láàárọ̀ torí ẹ̀mí ìdúntì. Àgbà yín àbára mi ni. Àgbà tí ò kan létò. Ẹ̀dẹ̀lẹ́ ẹ̀rọ báíbù sùn. Ṣé báíbù sùn tẹ́ ẹ lọ? Ṣé wọ́n ní kẹ́ máa fi dìtẹ̀ ni? Bẹ́ẹ̀ tí ń pe òbílẹ̀ pé rágbé ìbẹ̀rẹ̀ ń pe kọ́ńpọ̀sì. Kí làwọn ìyẹn ní ṣe pẹ̀lú yín? Ẹ̀mí ìdókòó gẹ́gẹ́ bí àwọn jẹnara Babangida, àwọn jẹnara Abdulsalam, àwọn Tiwa Ìbẹ́júmọ́, àwọn jẹnara Bùsó. Ẹ̀yìn bí wọ́n ti sanwó wọn tó àwọn ọmọ wọn tó wọ́n ṣàgbéjẹ́ mọ́ wọn. Àfi kẹ́ máa kúrú kẹ́ máa ga. Agbọ́pọ̀ tẹ́lẹ̀ Tinubu lọ gbé Tinubu fún mi. Ẹ lo 3 days lẹ́yìn pé òbílẹ̀ pé rágbé tẹ̀sán fún wọn ti owó sí mi. Ẹ máa bá àbùkù kan ra yín fa. Torí Ọlọ́run ló ní k'Àtíkù máa ṣe gbogbo nǹkan tó ń ṣe yìí. Rágbé ìbẹ̀rẹ̀ ń pe kọ́ńpọ̀sì. Kí làwọn ìyẹn ní ṣe pẹ̀lú yín? Ẹ̀mí ìdókòó gẹ́gẹ́. Ẹ máa wo wọn o, ẹ máa wo òrì Àtíkù yìí o. Ọmọ Yorùbá eléyìí lójú ara ẹ̀ òun fẹ́ ọmọ Yorùbá nìyẹn o. Ẹ jẹ́ máa gbàgbọ́. Ẹgbẹ́ àwọn jẹnara Babangida, àwọn jẹnara Abdulsalam, àwọn Tiwa Ìbẹ́júmọ́, àwọn jẹnara Bùsó. Ẹ̀yìn bí wọ́n ti sanwó wọn tó àwọn ọmọ wọn tó wọ́n ṣàgbéjẹ́ mọ́ wọn. Àfi kẹ́ máa kúrú kẹ́ máa ga. Agbọ́pọ̀ tẹ́lẹ̀ Tinubu lọ gbé Tinubu fún mi. Ẹ lo 3 days lẹ́yìn pé òbílẹ̀ pé rágbé tẹ̀sán fún wọn ti owó sí mi. Ẹ máa bá àbùkù kan ra yín fa. Torí Ọlọ́run ló ní k'Àtíkù máa ṣe gbogbo nǹkan tó ń ṣe yìí. Ọlọ́run ló fẹ́ dùn fún Nàìjíríà, ẹ̀yin ò fẹ́ gbà. Ọlọ́run lẹ́nu. Abẹ́rẹ́ tó lórí burúkú nìyá ẹ̀. Ọlọ́run ló fẹ́ lo Àtíkù fún Nàìjíríà. Abẹ́rẹ́ wa gbà mí ni. Ní Àtíkù tó ba ayé jẹ́ tó bọ̀ òun jẹ́. Ṣára ìyá ìyá ṣá? Ṣé ìyá ìsàn? Kí ni ògbé yẹn ní àlàáfíà o? Kéèyàn wó ṣùṣù. Obìnrin gbìyànjú abiyamọ ẹ̀gẹ́dẹ̀ ń bímọ. Tẹ̀dọ̀ báwọn ọmọ yín máa wo fídíò yìí. Ẹ̀yin sọ pé Ọlọ́run fẹ́ lo Àtíkù fún Nàìjíríà. Ó fẹ́ padà wá ba ìtókù jẹ́ àbí báwo? Èmi ò sọ pé kẹ́nìbọ̀dì dípì support any politician, but àwa ò ní rò tọ̀rọ̀ ká má sọ. Nísìnyí báyìí, ọ́nìṣe l'Àtíkù ń bú sẹ́kún tó sunkún káàkiri. Ó ṣàfẹ́ jẹ president ní gbogbo ọ̀nà, ó ti jẹ vice, ó jẹ comptroller of custom, ó jẹ vice president of Nigeria. Kí ló tún wá? Ó máa dúró àrà tó dá tó jẹ́ pé torí ẹ̀ ó wà níjọ àwọn bàbá tó ṣe decide pé táwọn bá wà láyé o ò ní jẹ president. Gbogbo rẹ̀ fi jẹ́ t'Ọlọ́run bóyá máa rí nìyẹn. Torí tí ìwẹ̀ bá jẹ́ wà bá nǹkan jẹ́ gan. Àwọn èèyàn pààyàn. Ó condemn nǹkan tó ṣe. Wọ́n wá gbé ọ̀rọ̀ election wọlé. Bá fi tú sí. Wọ́n wá gbé ọ̀rọ̀ election wọlé. Ẹsẹ̀kẹsẹ̀ ó lè jọ̀wọ́lẹ̀. Gbogbo ọ̀rọ̀ tó sọ yẹn ó wá kó jẹ
ó ṣe damage control ó ṣe gbogbo ẹ̀ Ilẹ̀ bá kọ́ náà jẹ́ wá kàbùkù dé yìí. Èyí tẹ́ ẹ fẹ́ ṣe Ọlọ́run á jẹ́ kójú tì yín á ti légbè lẹ́yìn yín. Kí ló dé? Nígbà tẹ́ wàá bízì yìí ó là bó ti ń ṣe nìyẹn bíi pé Fẹ́rù Musáyérádù àbúrò abẹ́ bó ti ń ṣe pẹ̀lú ní ìyẹn. Ọ̀la ọ̀túnla tó bá fẹ́ sọ̀rọ̀ alẹ́ ìlú bóòsùn ẹ̀yìn ọ̀gá àwọn ẹni gbogbo ẹ̀. Ṣé pápá tó lè ṣe bẹ́ẹ̀ fún ní àbóbí? Torí ẹni Fáyọ̀ṣe ti fi yín wọlé níbi báàgì ẹ̀ tó pè yín tó láàyè yín. Ẹ kì í ṣàgbà. Àwọn Yorùbá wọn bẹ̀rẹ̀ sweat ní àṣàgbà tó ń tolé àgbà tó ń dà fọwọ́ everybody náà. sọ bẹ́ẹ̀ fún ẹ Ẹ ṣe pẹ́ẹ́mọ̀ ara yín bàbá. Ẹ bá sùn tẹ́ ẹ bá ṣe kọ́ torí èké lẹ fi ń jí èké lẹ fi ń sùn. Tẹ́ bá wá wà nínú pírọ̀dì ẹ tọ́lọ̀ bá mú yín lọ ọkọ tó mẹ́rin kí lẹ fẹ́ lọ bọ́nà sọ. Ẹlẹ́ padà sí sùn ẹ̀ka báìbù ṣé báìbù ète ni wọ́n ní kẹ́ máa fi ṣe. Ẹ jẹ́ sọ́ra yín kẹ́ sọwọ́ síbi táwọn ń gbé. kí ló fẹ́ ṣe Kẹ́ fún fi Àtíkù lẹ́nu lẹ̀ tẹ́ bá ní blessing tẹ́ máa pàtìkù ẹ fún un. Tẹ́ ẹ bá ní ẹ fi ẹ máa rùn lọ. Kò dẹ̀ tọrọ owó lọ́wọ́ yín. Kò dẹ̀ sunkún sí yín. Ó rẹ̀ fẹ́ ti ní ìdọ̀la dọ̀túnla. Anything tó bá máa taba yín Àtíkù fẹ́. Anything tó bá máa taba yín Àtíkù fẹ́. 2003 èmi wà ní campaign. Àǹtí Ìyábọ̀ àwa ló tẹ̀lé. Èmi mo bí léde ló tẹ̀ pé kí ló dé tó fi tẹ̀lé bàbá ó ní ọ̀rọ̀ òun àti bàbá òní wọra. Ẹni tá a fẹ́ yín tá a ṣe tẹ́ ẹ̀ bá sí láyé lónìí Àtíkù ò ní jẹ́ káwọn ọmọ yín ráàyè. Ẹni gbogbo ẹ̀ tẹ́ bá ti wà sí ṣọ́ọ̀bù ni yín ni. Torí ẹni tí ò bá ti mọ ẹni tó kọ́ràn ọ̀bọ ni yín bàbá. Ṣọ́ọ̀bù ni ẹ sọ mi ṣọ́ọ̀bù ni. Ẹni tí ọmọ tó ká mọ̀ pọ̀ bọ̀ ní tọ́lọ́bọ̀ ló máa ń kó káàkiri bí aláìní rò ní báyìí. Kí ló dé? Ẹ tọ́ wá ní baṣọ o. Mo kàn wá fún yín ní kìlọ̀ ni. Mo fún yín ní kìlọ̀. Mo fún yín ní kìlọ̀. A lè lágbàá ẹjọ́ bàbá ta mi bí ẹ̀yìn ní wà ọ̀sìn ní ọmọ Yorùbá ni mí àti lágbàá bàbá mi. Owó tí mo ní ìbò ní ayé. A lè lágbàlagbà bíi ti ní lókè ọ̀la kó máa ṣe báṣubàṣu tẹ̀ ṣe bàbá. Gbogbo èèyàn ló identify Àtíkù pẹ̀lú yín. Ẹ̀yin náà jẹ́ bọ̀bọ́ tí ń wà Àtíkù wòye. má Bẹ́ẹ̀ bá ní bá a ṣe nǹkan kan nípa kó di ààrẹ ẹ fílẹ̀. dandan ni ká Owó ti lẹ̀ ń ìyá rẹ kí ló fi nígbà lẹ́ ń súná sókè lẹ́ ń súná sísàlẹ̀ kí ló dé? Lẹ́yìn àpọ́nlé àbùkù ló kún àbùkù náà lẹ máa kùn. Ẹ bá dẹ́yìn lẹ́yìn Àtíkù. Mo ṣe lé mo ṣe ṣi ní létí. Tẹ́ ẹ bá dẹ́yìn ẹ máa ní ṣàkàṣàkà lẹ́yìn ó dàbí. ṣàkàṣàkà báwo kí ló fẹ́ ṣe fún bàbá tuntun ìwà kí ló fẹ́ ṣe fún ó mà ṣe o bàbá àwa ló yẹ ká jáde ká jà fún yín báyìí ẹ fún wa lọ́wọ́ sọ. Meanwhile arábìnrin tó ń claim Yorùbá yóò ń ṣe Yorùbá àwọn Fúlàní tó máa ń pe àwọn Yorùbá yìí tó máa ní Fúlàní Ìlọrin Yorùbá Ìlọrin làwọn kíní kan kò ń ṣe Yorùbá tó bá gbọ́ tó nífẹ̀ẹ́ ẹgbẹ́ ti mọ̀ Àtíkù 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 ilẹ̀ Yorùbá àwọn àpapọ̀ ilẹ̀ Yorùbá ò ṣe é rí fi hàn ìmọ̀ tó ń ṣe.